Shele, happen. Senate passes state police bill, gives governor power to appoint commissioners. The Senate has passed a constitutional amendment bill seeking to establish state police across Nigeria, a significant step in effort to decentralize policing and tackle rising insecurity nationwide. The bill was approved on Wednesday after a clause-by-clause review and a manual voting process in which more than 2/3 of senators voted in support. Senate President Godswill Akpabio announced its passing following the presentation of a report by the Senate Committee on the Review of the Constitution, chaired by Deputy Senate President Barau Jibrin. Under the bill, each state police service will be headed by a commissioner of police, appointed by the governor and confirmed by the State House of Assembly, while the federal police will remain under the leadership of the Inspector General of Police. The amendment also allows governors to issue lawful written directives on public safety, and order within their state. To prevent abuse, the bill includes safeguards prohibiting state police from arresting, detaining, investigating, or targeting individuals, political parties, or groups solely for criticizing the government, except in accordance with the law. The bill is regarded as one of the most significant constitutional reforms of the 10th National Assembly. God bless PBAT, President Bola Ahmed Tinubu. Aku oríire at last we won. Mo mọ̀ pé kò ní jẹ́ lójú. Alẹ́yìn ọmọ Yorùbá ẹ ti lè ṣọ̀tẹ̀ jù. Tó bá yẹ pọ́rọ̀ yìí bí mo ṣe ń ṣe láti jọjọ́ tí mo ṣàlàyé left right center. Wàá mọ̀ wípé àwa la lọ́wọ́lọ́wọ́ tó wà South ló ní sí ọwọ́ ẹ̀. Tí Northern bá fapá járí tán fẹsẹ̀ jọlẹ̀, kí ló dé ṣé wọn kidnap ni? Ní ìgbà Buhari brother àwọn kí ló dé tán ṣe? Ǹjẹ́ o mọ̀ wípé àwọn Northern àti Fárígá wípé irọ́ àwọn ò support, ṣùgbọ́n ilẹ̀kùn ti mú wọn lọ́wọ́ because number of the people that voted in support of state police ó ti supersede pé kí Northern sọ wípé àwọn ò fẹ́. Out of how many states ìta ní? Ṣé pọ̀ lẹ̀kùn mú wọn lọ́wọ́. Bàbá Tinubu ṣe léyìí ó rí ṣe. Yes. Wà tún ní kí ni tó ṣe rí ààrẹ ní kí ló dé tí Jonathan ò ṣe wọn kó àwọn ọmọ Chibok girl lọ. A ní ẹ̀fọ́ tẹ́lẹ̀ ẹjẹ́ àṣewòtọ́. Bàbá Tinubu látọ̀dọ̀ tèmi Yèyé Dára Kowé àti gbogbo àwọn olólùfẹ́ mi àti gbogbo àwọn ọmọ kóòtù àjíire ẹ kú iṣẹ́, ẹ ṣé gan ni, ẹ kú àgbàlẹ̀ wa, o àmọ̀rẹ́ PBAT. Ó yá tẹ̀lé mi wá wo fídíò. So, Northern Nigeria rejects state police as Tinubu sent bills to National Assembly for urgent consideration and approval. The onus is that why will they be rejecting state police? I don't understand because you suffer a lot of insecurity in the north. Look at what happened recently, I think last week, in Plateau State. Fulani jihadists invaded a community where they unalive a number of persons in that community. And you see these guys called Fulani jihadists and their leaders, their sponsors, and their political sponsors. They will never come out to condemn it. But the moment they see that something is coming that want to block their agenda and their Islamization agenda, they will move very fast to stop it. Now that the president has sent the bill to National Assembly for approval, it will be approved. They will pass the bill, whether the Fulani jihadists like it or not. It will be passed. Your agenda, your hidden agenda to Islamize this country will not work. Nigeria will not be Islamized. You know, you have been looking at Nigeria to become Iran so that we can have one supreme leader somewhere in the caliphate. God punish all of you. Nigeria will not be Islamized. We are looking at 24 states to sign this bill. I think 6 states from Southwest, 6 states from Southeast, 5 states from Southeast, no, 6 states from Southeast, and 5 states from South-South. 6 plus 6 plus 5, making it 17. We know that Tinubu has conquered the southern part of Nigeria somehow. And we are looking at 7 states from the Middle Belt and to the north to sign to complete 24 states. Once they sign this bill, it will be passed so that every state can now manage their security. So the agenda to infiltrate other communities, other local government of other states to Islamize this country will be crushed. That is why, right from time, the Tinubu politics, right from time, if you watch it very well, he has been trying to dismantle the northern hegemony of this country.
the likes of El-Rufai, the likes of Kwankwaso, Shettima, the likes of Atiku and Co. Tinubu has relegated their career to the extent that this guy cannot come out to talk. If not, they will have come out to challenge this bill. The Areva group or any other group in the north will be so powerful to challenge this bill. And if you look at it very well, Tinubu made sure that their hegemony was decimated and crushed before he passed, I think, the tax bill. Before he passed the tax bill. And later now he's passing the state police bill. And it will be approved. We have seen some reactions online from the Fulani jihadists talking about they don't want it, they want it, in all of that. We don't care. So as captioned on the Punch newspaper, Tinubu sent state police amendment bill to Senate. President Bola Ahmed Tinubu has transmitted a constitutional alteration bill seeking the establishment of state police to the Senate. The Senate President Godswill Akpabio made this known during Tuesday plenary, adding that the Senate will consider the constitutional amendment bill on Wednesday, which is today. Akpabio also announced that the states have promised to consider the state police bill on the same day once they receive it. The proposed legislation seeks to amend relevant provisions of the 1999 Constitution to create a legal framework for the state police across the federation. So the good news is that all the southern states, they agree with National Assembly on this matter. And we have seen a number of reactions online. For example, like this one, he said, is that the answer? With all the army, police, and air force we already have, how effective have they been? The dangers of state policing will be when one party or politician starts believing that the state police belongs to them. The society must be matured enough for this. Another one reacted. He said, oh God, they want to amend the constitution to fund more terrorists. Nothing you won't tell me. That's good, more pint to Yorubas and Hausa. Another one said, I am so glad to hear this. Kudos to Mr. President. God bless you and God bless Nigeria. This one reacted, Una things in a play. Tinubu is here to correct the mistakes made from independence. Right from the foundation, he won't be able to fix Nigeria completely in 8 years. Trust me, no one can, but he has and will continue to make changes that will set Nigeria on a path of greatness. This one said, state police is not compulsory for all states. Only state that want it and can afford the cost should have it. Number 2, he said, re-abuse, go and wake up your state House of Assembly to effectively conduct oversight on your governor. Lastly, this one said, what happens to those two governors who don't believe in state police? They may decide not to even create one. The attention will now shift to the adaptation of state police. Each intended state will now implement within the confines of the constitution, blah, blah, blah. So this one said, gradually power is moving closer to the people. States will control their security personnel and citizens in Peru won't wait for Abuja to protect them. That is what Baba Buhari refused to do. Now, what I feel is that once this state police, bills have been approved, each state will now be responsible for their own security. Lára wọn ni ṣé nọ́dánà ni ẹni torí mo jókòó mo wò kí ló lè máa fa ìbínú àfapájánrí àfẹsẹ̀ jọlẹ̀ lórí state police èyí tí bàbá Tinubu ṣe. Mo ní ẹjẹ́ akíkú iṣẹ́ kó bá tún lè lísì sí gbogbo ilé tó kù tá a fẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ní ẹsẹ̀ sọ òun nìgbín gọ̀pẹ́. Mo sọ nínú live video mi wípé tó bá wẹnu ilẹ̀ tó wẹnu ọkọ̀ wò gbà tá ti gba independent Nàìjíríà ti kẹ̀sínú. Àwọn expect abracadabra lọ́wọ́ Tinubu gbogbo àwọn tó ti jẹ lọ kí náà rí ṣe ṣánṣe ọ̀pọ̀lọpọ̀ kan tó ṣe yìí ṣé wọ́n ṣe bọ́n bá ń bẹ̀ kí ló dé tán débẹ̀ tán pamọ́lẹ̀ ilé tán máa mú iṣẹ́ yẹn ṣe ṣùgbọ́n nígbà tẹ́ni tó rí pé tó mọ̀ nǹkan tó ń ṣe tó débẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní ṣe kì í ṣe yàjóyàjó yẹn náà mọ̀ wípé àṣẹ lóòótọ́ náà jẹ́ president Nàìjíríà ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tó yẹ pé wọ́n ní láti pass bíìlì yẹn tí àwọn House of Assembly ò bá lọ́wọ́ sí àbí some other things kò lè ṣeé ṣe. Ó ṣe àti wá ṣe báyìí ó dẹ̀ ti ń gbáláyé lẹ́nu brother wa yẹn. Out of 27 states, about 17 states ni ó ti win ni wọ́n vote in support of state police. Ẹ wá bá wa béèrè lọ́wọ́ Northerners kí ló fa ẹkún? Kí ló dé tó jẹ́ pé anything tó bá máa move Nigeria forward tí àwa Nigeria citizen tó máa benefit wa, Northerners are always against it. Ẹ fúnra ọmọ Yorùbá, ẹni ọmọ Yorùbá tẹ bá rí ilẹ̀ Yorùbá tó bá tó ń against nǹkan tó ṣẹlẹ̀ yìí. Ajẹ́ Fúlàní ẹjẹ́ àfúnra dó ọ̀pọ̀lọpọ̀ àlàyé sì wà nínú ọ̀rọ̀ yẹn àbí kò yé wa ṣùgbọ́n màá wá àwọn tí ọ̀rọ̀ yé dáadáa. Ó máa ní láti pàdé mi lórí show ní next show tí mo máa ṣe lọ́la Ọlọ́run amúwàjọ́lá lọ
lórí live show a máa kó àlàyé ọ̀rọ̀ yẹn láti ṣe sílẹ̀ torí mo mọ̀ pé nídìí àlàyé nǹkan gan tó há síbẹ̀ àti oríṣiríṣi àtúpalẹ̀ pẹ́rẹ́pẹ́rẹ́ bẹ́ẹ̀ ni kí ló dé nọ́dánà tá a bá ń sọ fún yín pé àwọn nọ́dánà náà hò nàìjíríà tó pẹ̀gẹ̀ sójú kan torí àǹfààní wọ́n fẹ́ kí nàìjíríà kó dàbí Iran wọ́n fẹ́ gbé gbogbo agbára nàìjíríà lé ọwọ́ sultan ìwọ lọ́wọ́ gbogbo àwọn Islamic country tó bá wo all over the world Islamic country ni wọ́n jẹ́ refugee jù tí wọ́n káwọ́ sókè tó ń jadúró káàkiri ní western world tí ò ń ṣe Islamic world wọ́n bá dé ti débẹ̀ àwọn gangan ni wọ́n tún máa pollute ibẹ̀ wọ́n á fẹ́ kí country ẹ̀ kó dàbí tibi tó ogun ti lé wọn kúrò ọmọ Yorùbá tá bá sọ wípé a fẹ́ àtúnṣe fún ìran wa a fẹ́ ìtẹ̀síwájú mo ní ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá Tinubu má bá wọn pẹ̀lú ọbọ jáwúra mo ní tọmọ Yíbò bá sọ wípé Tinubu ò ṣe nǹkan kan ọmọ Yíbò sọ wípé bí Òbí bá débẹ̀ kó máa yọ túpì kó ṣàjí kó máa sùn kó ṣàwámbí àṣẹ president ọmọ Yíbò wọ́n ní kò sí nǹkan tó kan anybody àwọn love ẹ̀ bẹ́ẹ̀ ṣòráyé ẹ̀ bàbá Tinubu ò débẹ̀ kó máa jí kó máa sùn ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ti ṣe o very soon a máa bẹ̀rẹ̀ sí ní dójú ọ̀gbagadè tá máa bẹ̀rẹ̀ sí ní tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ṣùgbọ́n wàá ti máa gbọ́ wípé látẹnu mi pé tó bá ti ń gbẹ́nu lé June yìí títí wọ next year February mo ní oríṣiríṣi nǹkan ló máa rí alpha ṣó ti ń ṣe ṣó ti ń rí bó ṣe ń lọ irú ẹkùn kan ṣó ń lọ ṣé gbogbo ẹ̀ ń lọ bí bàbá Tinubu ti ń dún lọ́mọ ẹ̀ ń dún igbó bí bàbá Tinubu ti ń dún bẹ́ẹ̀ ni irú ẹkùn ń dún lálálá ẹ̀yin kan wá fapá jọrí ẹ̀ fẹsẹ̀ jọlẹ̀ o ẹ̀yin bàbá mi ẹ̀gún àsán bó o bá wá lóṣó tó bá ní àjẹ́ bá mi fi tì wọ́n lẹ́yìn má bá wọn sí ní di propaganda ẹni ọmọ Yorùbá tó bá ti àtáàkì ọ̀rọ̀ state police yìí ó ti mọ́wọ́ kan mí ìdání ẹjẹ́ afurasíra wa mo dẹ̀ tún ti sọ fún ẹ wípé àsìkò tá a wà yìí gbogbo situation tó ń ṣẹlẹ̀ ó máa ṣe kí ni ó máa jẹ́ kí a mọ àwọn ọmọ àlè àárín wa má rò toró ń jórúkọ Yorùbá má rò pòró jẹ́ Yorùbá má rò kó sọ pé fámìlì tóun ti wá lélẹ̀ ọmọ àlè ti pọ̀jọ́ ọmọ ọkọ lọ ọ̀rọ̀ ẹnu wọn ìwà wọn àti everything tó ṣẹlẹ̀ lórí situation tá a wà tí Nàìjíríà ń gbóná lálálà ó la fi máa dára wa mọ̀ kí lálàyé tó rí gbọ́ nínú ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan sí mo tún kí wa kú oríire congratulations bàbá Tinubu respect bá mi pvat ẹ ṣe ó ti mọ̀ pé ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ ẹ wá gbọ́ ó ti dójú ẹ̀ ọba Benin ti yarí olórí ọ̀rọ̀ insecurity náà ni wọ́n ní níbi tá a dé dúró ọ̀rọ̀ insecurity kò ṣe dúró wò mọ́ àwọn náà ti tọwọ́ lébọ̀ kí ní tá à ń wí ṣó ti gbọ́ ọba Benin ọba àtọ́pẹ̀yẹ iṣẹ́ ọba tọ́ ọba gbó ọba pẹ́láyé àṣẹ bẹ́ẹ̀ ni kì í ṣọba Benin nìkan Olú of Warri gan ti dá sọ́rọ̀ yìí kí ló wá ṣẹlẹ̀ wọ́n ti pè gbogbo oṣù àtàjẹ́ tó ń bẹ ní Edo State àti Delta wọ́n ní oníkálùkù ó yá àsìkò tá a wà yìí ẹ mú gbogbo ẹ dá gbogbo agbára yín jọ ẹ̀yin oníṣẹ̀ṣe ó yá ẹ máa bọ̀ ẹ jẹ́ ká lẹ́tà yẹn fún yín kí tó gbé yín lọ síbi fídíò Benin Traditional Council Ọba Benin Palace Public Announcement. The Palace Public Announcement is issued on the authority of His Royal Majesty Ọmọnọba Nedo Ukwu Ọpọlọpọlọ Ewuare II CFR Ọba of Benin. Having taken due cognizance of the prevailing security situation within Edo State and the nation at large, His Royal Majesty Ọba Ọmọnọba Nedo Ukwu Ọpọlọpọlọ Ewuare II CFR Ọba of Benin has deemed it necessary and expedient to further explore traditional and strategic means to complement the initiative of government forward the restoration of peace, order, and security in our domain. Lọ́rọ̀ kan ṣá ọba of Benin wọ́n ti ọwọ́ lébọ̀ ọba ti Olú of Warri àwọn náà ti accept traditional ni wọ́n ti bọ̀ àwa Yorùbá àwọn lọ́balọ́ba wọ́n ti ọ̀rọ̀ tradition ìṣẹ̀ṣe wọ́n ti bọ̀ àwa rí ẹ̀yin ọmọ fanatic ìran Fúlàní tẹ̀m̀bẹ̀ láàrin àwọn fámìlì Gumi ẹ̀ wá ń kọ̀dẹ́mu wọn bí irú Gumi Olúwo àti brother wádìí kí ló dé ó wá fìkan ra mọ́ wọn kẹ́ ẹ lè mọ̀ state police yóò lè dùn mọ́ wọn nínú torí ọmọ yìí pé tí wọ́n ti ta ṣó wá rí ọ̀rọ̀ state police yẹn iṣẹ́ wà lọ́wọ́ ìwọ àtèmi ọ̀pọ̀lọpọ̀ wa la máa sọ wípé kéde kan igbá kan iṣẹ́ ti wá bẹ̀rẹ̀ máa gbé e ṣépè Ọlọ́run aláwàláì máa gbé eré tí ò bá di governor state ẹ̀ mú bí tá a bá dé tó jẹ́ pé federal nìkan ni gbogbo yín máa ránṣọ mọ́ ṣe rí pé bàbá Tinubu ti ṣiṣẹ́ tiwọn ti state ló kù sìn
ẹ jẹ́ ká máa pariwo mọ́ gọ́fúnà kó má lọ mú èèyàn tí ó wà competent láti kó wọn síbẹ̀ àbí láti fi ṣe commissioner. Wọ́n ti fún wọn lágbára nísìnyí, kò sí pé Mákindé èmi ò lágbára mọ́. Àwọn tó wà competent iṣẹ́ tó kù táwọn aráàlú ta ní láti ṣe pẹ̀lú gọ́fúnà kí iṣẹ́ bàbá Tinubu lè yọ nìyẹn, torí ọ̀pọ̀lọpọ̀ gọ́fúnà ni wọ́n ṣe fẹ́ kí iṣẹ́ bàbá yẹn kó yọ. Tó bá wá rí bẹ́ẹ̀, ó yá dìde. Tí n bá rí ẹ tó protect gọ́fúnà yẹn, àrá pa ẹ́. Àsìkò tá fẹ́ dá èèyàn ọmọ àlè mọ́ lélẹ̀ iṣẹ́. Tẹ̀lé mi wá wo bí àwọn ọmọ Benin wọ́n ti ń lọ sórí òkè, etí odò, inú Yemọja, Ògùn, everything. Insecurity. Mo ní Yorùbá ti jẹ́ o, a ò sún mọ́ o. Àsìkò tán àwọn ọ̀nà dẹ́nà máa gbà bẹ́ẹ̀ sí lélẹ̀. Tẹ́lẹ̀ mi. Àwọn èkè bàbá náà, ẹ̀jẹ̀ náà ẹ̀yà fi ẹjẹ́ ìpẹ́ dìgbé. Wẹ̀ àkẹ́tẹ́ náà kí àná ẹ̀yà fi ìpẹ́ dìgbé. Ọlọ́ra ẹ̀ Thursday, Bùsọ̀lá lọ́dẹ, July 2nd. Wàyí àgbégbégbé, wàá dẹ̀lẹ̀ gbé rí ẹgbẹ́. Èmi tàbí ànúwárí mẹ́ ó gbé. Naya kame na yasi aka na yasi yosege ya fe wari vie yare na be ya kame yo opiari no ogori no e don't know e go no e maniji ake o unye ya se gbe mani be vie e ma to gwa dani me niyan niyan ya duwe kina ya gbegbe oru wari oba o ra o lapa no balegbe no ya se gbe ni adawe mu gbo na be ti e vigilante no ababe e ogun e ma dani ya fe aadu coming here, you know, out from Nudayan. The July 2nd, Thursday. And then I have here the Nederio. The visitation is and we are here at Akpo, we are here at Abaka. Blessings to you all. We are at the number 14 river. Here at Abraka. Blessings and open door begin to happen in your We are on a journey of visitation to 21 river, and we are at the river number 17. We are here at Igbaron. Here at Sapleru. Here to give our prayers and blessings to you all. We will come and talk to you. ṣẹlẹ̀ nìyẹn. Báyọ̀ ọlọ́pàá bá ṣe ń ṣiṣẹ́ kò dí anybody lọ́wọ́. Ẹ foníṣẹ̀ṣe lẹ̀. Ẹ̀yin fanatic Islam ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kó rí yín pé tẹ́ bá fẹ́ ká lẹ̀yìn lóko pa. Àwa ti ń dá yín mọ̀. Bẹ́ẹ̀ ni ẹ fi àwọn oníṣẹ̀ṣe lẹ̀. Ipa wo lẹ̀yin Mùsùlùmí gan ti kó lórí ọ̀rọ̀ yìí? Ṣé ẹ wọ́de ni? Gbogbo bóyá ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́. Ṣé bí ẹ bọ́ síta time march fún peace to reign ní Palestine àti Iran? Ẹ lọ́mọ ìyá yín ni wọ́n ti yín ta. Wọ́n wá pa yín ní wọ́n pa kúkúrú, wọ́n pa gúngùn, ẹ sásá bẹ́ẹ̀ ẹsẹ̀ rú wá ń bà yín, ẹ lè máàṣì fún ìran yín, ẹ lè máàṣì fún ayé ara yín, àbẹ́ẹ̀mọye mùsùlùmí tán ti pa, àbòsí bá ti ọ̀pọ̀lọpọ̀ yín jẹ́. Ẹ̀yin kìrìsìtẹ́nì àti ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ yín ká má ṣe Ọlọ́run àti Pentecostal àti CNS àti sẹ̀lẹ̀ láftà tí mo pariwo ọ̀pọ̀lọpọ̀ àwọn prophet and prophetess ni mo bá sọ̀rọ̀ ẹ̀kúṣẹ́ wọ́n jáde ní ìjẹta bí jẹrin àwọn Nigeria Union of Teachers ní Ọ̀yọ́ State wọ́n bá gbogbo wọ́n ṣe protest peaceful one wọ́n dẹ̀ ní ńlá bàbá Mákindé má rò wípé a ti gbàgbé àgbàgbé ẹ má fi àwa ta géèmù ẹ rí pé gbogbo wa la ranjú mọ́ yín afẹ́mọ́ bí nǹkan gan tó jẹ́ àṣírí nídìí ọ̀rọ̀ yìí torí àṣírí ti wà ń bẹ̀. Ẹ jẹ́ ká mọ́nítọ̀ Mákindé kò ń ṣe kó wá dọ̀la kó sọ wípé ẹ ti ìgbà tán sọ wípé dandan nǹkan tán béèrè fún ní ṣàríà kíní kan tán béèrè 1 billion ẹ ti padà lọ fún wọn ẹ ti ṣe kíní kan àwọn ọmọ yẹn ò ní wà ń bẹ̀ yẹn ti this very moment kẹ́ padà lọ ṣe nǹkan tí gbogbo everybody sọ pé lá àfẹ́.
Yorùbá jí máa sùn. Tó o bá ti wá rí mi tí rí Christian kankan tó ń gbógun ti oníṣẹ̀ṣe tó ń condemn support wọn lórí ọ̀rọ̀ insecurity. Àwọn fanatic àwọn gúmi ilẹ̀ Yorùbá nìkan ni mo rí tó ń condemn wọn tó sọ pé wọ́n ṣe pé Ṣàngó wọ́n ṣe pé àrá wọ́n ṣe kinní kan ṣe bẹ́yìn náà ní tírà torí yín ò bá burú tí ìfun yín ò bá lọ torí ó máa mépèdè this time around tí ìfun yín ò bá lọ ṣe bẹ́ẹ̀ ń di tírà ṣe bẹ́ẹ̀ gbé Quran dání ṣe bẹ́ẹ̀ sọ fún wa wípé kò sí nǹkan tá a pe Quran sí tí ò ṣe kí ló dé tẹ̀yin náà fi Quran kẹtì ìbọn àti tírà kẹ jókòó sórí awọ kẹ gbogbo àgbààgbà mùsùlùmí kẹ bẹ̀rẹ̀ sí ní kẹ yá aláwà bí èké ìtẹ́ bá jókòó tẹ́ lẹ́ẹ̀kì wóòrùn ẹ lọ ṣe kó tú wọn sílẹ̀. You have no right or whatsoever láti attack àwọn oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá àbí bàbá Elébùbọn àbí bàbá wa Onírìṣà gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe pátápátá ni wọ́n ṣe bí oníṣẹ̀ṣe bá ń ṣe tiwọn oníṣẹ̀ṣe nìkan kọ́ ló ń gbé ilẹ̀ Yorùbá tó ń jọlá ilẹ̀ Yorùbá ìjọmọ Yorùbá. Ẹ̀yin mùsùlùmí ẹ bọ́ta tí ìrì yín ká ẹ má ṣì fún wọn ẹ ti má ṣì fún solidarity àwọn ìlú onílùú tẹ́ benefit ń bẹ ṣùgbọ́n ikú ń pa yín nílẹ̀ Yorùbá ẹ̀rù ń bà yín ẹ lè má shame on you àti dá yín mọ̀. Ẹ ti mọ̀ pé lọ́dọ̀ tèmi àjàjẹsìn ṣùgbọ́n òtítọ́ tó wà ń bẹ̀ la máa sọ tó bá wá rí kó dùn ẹ́ ìwọ náà bá àwọn àgbààgbà ilé kéwẹ̀ sọ̀rọ̀ ẹ bọ́ síta kẹ́ ẹ máṣ àbí wọ́n sọ pé ẹ̀yin tẹ́ ẹ lè máṣ fún ìlú onílùú tí ẹ benefit anything bẹ́ẹ̀ ikú wá pa yín ní ó wà lẹ́nu ọ̀nà yín ó rò pé tó bá jáde tó travel nìkan nọ́mbà wà bẹ́ẹ̀ ó rí ọ̀pọ̀lọpọ̀ tó ti jí gbé tán pa tí wọ́n wọlé tán lọ bá tán dáná sun mọ́ nínú ilé mọ́nú ṣọ́ọ̀ṣì mọ́nú mọ́sìkì dúró síbẹ̀ kó máa ṣàbòsí àsìkò tábòsí á pa ọ̀pọ̀lọpọ̀ yín lélẹ̀ ṣé àmọ́ pé àbòsí yẹn ni ọ̀pọ̀lọpọ̀ Yorùbá mọ̀ ṣe eye service ẹ tó ti eye service bọ́ ẹ ti bìlíìfù tẹ bá bọ́ síta bóyá ìbò àbí ìkọ̀kọ̀ tó ń gbà lọ́wọ́ bàbá lékéwú àbí àwọn kan wá bínú àbí kìnìkan ó jẹ́ du ẹ̀mí any little support tó bá fi sí ọ̀rọ̀ insecurity láti support gbogbo àwọn tó gbé dání ó ṣe dànù kan tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí original ọmọ ọkọ ilẹ̀ kóòtù ilẹ̀ Yorùbá òun ló ṣe máyẹ̀ kan fẹ̀sì dì ẹ́ mọ́lẹ̀ jàfẹ́ mi tó bá wà láyé tó wà láyé tó lálàáfíà ló rántí kí ni ẹ̀sìn àwọn tí wọ́n ti pa nísìn àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àti oníṣẹ̀ṣe ṣán rántí ẹ̀sìn mọ́ òkè jòkó síbẹ̀ kó má ṣe ranù lọ́mbẹ̀ ó dẹ̀ ti mọ̀ náà wípé kò ń ṣe ibẹ̀ nìkan ni mò ń lọ. Mo ní bàbá Tinubu ń ṣe bẹ̀bẹ̀ nẹ́rọ̀ ni bàbá Tinubu ti bọwọ́ lùwé o wọ́n ní Fẹ́mi Gbàjà bàbá mi Gbàjà CSO Chief of Staff to the President wọ́n kówó jẹ ó ti dojúrú wọ́n náà kówó jẹ wọ́n ti ní kí EFCC lọ gbé wọn àwọn gúrùpù kan ló kọ lẹ́tà sí bàbá Tinubu bá bọwọ́ lùwé ó yá ẹ lọ gbé ẹ lọ probe ẹ tó bá jẹ́ pé lóòótọ́ ló kówó jẹ ẹ do the needful tó yẹ ká ṣe fún ó dẹ̀ ní bàbá òṣìṣẹ́ mò ń bọ̀ kí tó gbé fídíò wọlé. Tinubu asked to probe Chief of Staff Gbajabiamila over alleged kickback fraud. The organization also claimed that there was an alleged disagreement over funds, which was responsible for a reported dispute between Gbajabiamila and Prince Adeniyi Adeyemi Matthew. President Bola Tinubu has been asked to probe his Chief of Staff, Femi Gbajabiamila, and order a full, independent and transparent investigation into allegation of misconduct and alleged kickback request. In an open letter addressed to the President and copied to the Socio-Economic Rights and Accountability Project, Sarah Budge IT, Enough is Enough Nigeria, EIE Nigeria, a civil society gbogbo group yẹn ṣá wọ́n ṣàpọ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan tí wọ́n fi lẹ́tà gbàǹdì. We demand the immediate suspension of the Chief of Staff to the President, Femi Gbajabiamila, pending the outcome of a full, independent and transparent investigation into serious allegations related to the purported establishment, recognition and inclusion of the Presidential Economic Advisory Council, PEACE, and the Presidential Foreign Intervention Promotion Council, PFIPC. I can actually identify with because even in my constituency, I worked a whole lot with widows. A whole lot. In fact, they always tell me, Windows Lawa, Windows Lawa, and all that. So I worked so much with them. And to the madam that just left, I don't even know the words to say. Honestly, I can only just say, I will look for 1 million naira to donate to you. Wow. I
I don't know where I will get the money from because my own kind of politics, I don't steal. And that's the truth. And that's the truth. I don't steal. I will look for that 1 million naira to donate. That's the because issue. That's the mother. yeah, that over you here, ma'am. I really think what you're doing is awesome. It has nothing. You see, even the Christian faith. wọ́n jẹ́ ń tiwọn o. Wọ́n ní àwọn òṣòṣèlú ká máa kówó ìlú jẹ, àwọn òṣèlú ká fowó túlù ṣe, kí aráàlú kí wọ́n gbádùn. Òṣèlú táwọn ń wá ṣe ń tiwọn nìyẹn. Ọwọ́ òun mọ́, ẹsẹ̀ òun mọ́, gbogbo ara òun ló mọ́ o. Gbogbo owó yín o ní Sùúrùlérè. Ṣé òun kówó yín jẹ? Ó dáná tó bá wá rí bẹ́ẹ̀. Desmond Elliot, ìwọ kọ́ ló máa wẹra ẹ mọ́. Ẹ jọ̀ọ́, the question is for you, my beautiful people. Ní Sùúrùlérè constituency tó wà ńbẹ̀ tí Desmond Elliot tó ti ṣiṣẹ́. Ẹ jọ̀ọ́, ṣó ṣiṣẹ́? Ẹ bá mi share fídíò yìí kó dọ́dọ̀ wọn. Ẹ̀yin lẹ máa fún wa lóòótọ́. Má ṣe wá ẹ̀yin ìran mi, ẹ má ti àbòsí bọ̀. Má sọ wípé o hate ẹ̀. Ṣó ṣiṣẹ́? Ṣó ṣiṣẹ́? Tó bá ṣiṣẹ́ jẹ́ ká mọ̀ níbi comment section. Tí ó bá ṣiṣẹ́, tòró ti sọ pé òun ṣiṣẹ́ o. Tí ó bá ṣiṣẹ́, jẹ́ ká tún mọ̀ at the same time. Ṣùgbọ́n ó ti lóhùn òṣòṣèlú kóhùn kówó yín jẹ. Ẹ jọ̀ọ́, ta ló wá kówó jẹ? Láti Lagos State, òkófò fìrì àfi gbam Naso Villa lórí bàbá Fẹ́mi Gbàjà. Mi ìrírú eléyìí rí o. Láti Sùúrùlérè àfi fi bí ti kíní drone tí bàbá Bàmí Òòṣà Ìró Ẹkùn tó ń lò akàn rí lórí òfurufú àrùn pílẹ̀nì ó dàbọ̀ bábí kíyà nìyẹn lẹ́kọ̀ọ́ Ìgbòho ṣiṣẹ́ sẹ̀ gbé fúnrò ẹkùn. Àfìgbà tó kò kúrò ní Sùúrùlérè tó lọ sí Aso Villa mẹ́hàn. Ẹ má bínú. Country wo lẹwà tẹ́tí ń wò mí? Báwo ni weather lọ́dọ̀ yín? A wà ń summer in Germany. Kò sí atẹ́gùn rárá. Kò ní ní wá lára. Ó gẹ́ta sí bí. Kọ́lọ́run ṣàánú. Ọlọ́run tètè dá wa padà sí winter o. Ẹ rí pé Ọlọ́run kò lè táyé lọ́rùn. Báwo ni ìwọ náà ṣe wá expect perfection lọ́dọ̀ mi? Oru yẹn lágbára, ẹ má bínú tí n bá nu gbogbo ẹ̀. Tí bá ní kí n tan fáàn yẹn, ariwo yẹn lè fẹ́ disturb yẹn a little bit. Though it's not that loud, but ẹ bá mi manage. So, Bàbá Gbàjà, èmi ti ń gbọ́ gbàrà tán ti fi yín ṣe chief of staff to the president Bọ́lá Ahmed Tinubu. Náà ti gbé kéèsì yín wá, mo pariwo ń gbà yín. Ṣé kò tó padà jáde báyìí? Wọ́n ní highest bidder ní ẹ̀dẹ̀ ń gba náírà, bẹ́ẹ̀ tí ń gba dọ́là lẹ́ ń gba pound, ẹ̀ ń gba euro lẹ́yìn ẹ wá sọ Aso Villa. Iṣẹ́ ẹ wá lọ kó àwọn incompetent soul. Ẹ lọ kó wọn sí ibẹ̀ ńgbà tó yẹ pé ta fún wọn ni. Ọ̀pọ̀lọpọ̀ wọn dẹ̀rẹ̀, wọn ò mọ nǹkan tí iṣẹ́ post tó fi wọ́n sí. Wọn ò mọ nǹkan tó yẹ kó ṣe ń bẹ̀. Gbogbo èèyàn ọmọ Yorùbá tẹ́ sọ wípé bàbá Tinubu ó kó àwọn ọmọ Yorùbá sí gbogbo key post pátápátá. Mo ní original ọmọ àlè ní ẹ tó bá rọ ọmọ Yorùbá tó jẹ́ speaker àbí blogger tó ń sọ original ọmọ àlè ní ẹ. Máa gbé ẹ ṣépè. Ìgbà tí Jonathan wà bẹ̀ àwọn wo ló kó síbẹ̀? Ṣé kò ń ṣe àwọn ọmọ Igbo, àwọn ọmọ Ìjọ àti àwọn Northern ló kó síbẹ̀? Bí Yorùbá ṣe ṣiṣẹ́ fún tó, ọmọ Yorùbá mélòó ló kó sínú ìjọba ẹ̀? Ìgbà tí Buhari wà bẹ̀, ẹ jọ ọmọ Yorùbá mélòó ló kó síbẹ̀? Torí ẹ máa ń ṣe bí ẹni tí nǹkan ti ń ṣe ń gbà mí. Àbòsí yín pọ̀ gan ẹ̀yin ọmọ Yorùbá o. Ẹnu ẹlẹ́wà yẹn Tinubu ò nídìí yín fún anything lẹ́kún ti mú gbogbo wa lọ́wọ́. Bí ọ̀tá Tinubu bá ṣe hẹ̀ lẹ́nìí, gbogbo nǹkan tó fẹ́ ṣe láyé ló ti ṣe. Àwa la nídìí ẹ̀. Mo dẹ̀ sọ fún ẹjẹ́ afárabalẹ̀. Ṣé Àtíkù ká lọ sọmọ́ ni àbí Obi? Àwọn náà la máa sọmọ́. Ẹ̀dẹ̀ rí bá ṣe ń ṣe. Ó ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ṣẹ̀rọ pé kíní yẹn kàn yíṣẹ́ àti ṣe gbìm lẹ́ẹ̀kan ni. Ẹ jẹ́ gbogbo nǹkan tá a bá fẹ́ kó ṣe. Ẹ jẹ́ ká máa pe àwọn tó súnmọ́ wọn, àwọn ni ká dìmú. Mo ń repeat ọ̀rọ̀ yìí. Kí ló dé? Ṣé wá rí gbogbo àwọn tí bàbá kó sí key post? Tí wọ́n expect pé ó yẹ kán ṣiṣẹ́ bó ṣe yẹ kán ṣe táàrí iṣẹ́ wọn, táàrẹ́ jẹ́ táàrómira. Àwọn ló yẹ ká mórúkọ wọn síta, irú somebody like me, ẹ fún mi lórúkọ wọn kẹ́ jẹ́ ká fọkàn ẹ̀mí wọn já. Nǹkan tó ń ṣe bẹ́ẹ̀ láti ìgbà tí bàbá Tinubu ti débẹ̀, tó ń gba sálárì tó ń dẹ̀ ń gbowó ribiribi, tí ààrẹ jẹ́ táàrómira. Ẹ jẹ́ ká gbédi wọn ra náà mọ́. Rárá, Tinubu, èyí tí Tinubu ṣe ń sì gbogbo yín dákẹ́ rárá mọ́jú ẹ gbójú bẹni pẹ́ rí ìkápọ̀ nù yín alábòsí ti pọ̀ jù. Ọlọ́run má jẹ́ kó tẹ̀ pa yín ilẹ̀ Yorùbá. Recruitment of Ìró Ẹkùn media. Àbẹ́yẹ̀ orí bí Ìró Ẹkùn ṣe ń ṣàlàyé. Ọpẹ́lọpẹ́ Ìgbòho. Ọpẹ́lọpẹ́ Ìgbòho lára ọmọ Yorùbá. Mi ìṣẹ́ ní láti ṣe máa ṣàlàyé fún ẹ náà bó ṣe ń lọ. Ṣé bó ti rí gbogbo fídíò káàkiri títí dórí drone? Bẹ́ẹ̀ ni bó ti ń ṣe nù ọmọ ọkọ. Ìyẹn lẹ fi máa dọ́mọ ọkọ mọ̀ yàtọ̀ sí ọmọ àlè. Báwo lè yọ ṣe máa wà almost 5 years tó ń kọ lẹ́tà
tó jẹ́ pé lẹ́tà mo kọ lẹ́tà ọ̀ǹtì ìgbà tí Ìgbòho wá ń wọgbó ṣe bí Ìgbòho náà ti kọ lẹ́tà lẹ́nu ìgbà tó débẹ̀ yìí ìgbà táwọn gọ́vnà tètè dáhùn wọ́n dẹ̀ rọra fàyà tí wípé kó tó di pé wọ́n pa àwọn èèyàn wọn tó ń gbà àgàgà tó lọ pa obìnrin olóyún nílùú wọn náà rí pé yes ó ti dójú ẹ̀ báyìí àwọn ọmọ Fúlàní kan wọ́n wá bọ́ síta wọ́n wá ń gbó ẹnu àwọn òní fòdì hams wọn mi ò fẹ́ kẹ́ fọ́jú bó ṣe yẹ lọ má jẹ́ kó yí ẹ lẹ́nu àwọn ọmọ Yorùbá kan náà kó sábẹ́ àwọn Fúlàní ẹ̀tọ́ ní kó máa ṣe kinní yẹn àwọn ò rẹ́dí àti ṣe nǹkan kan Ìgbòho tó dẹ̀ ń ṣe ó ń bí wọn nínú ò bá lájẹ bó bá lóṣó gbogbo nǹkan kíkọ tó bá ní ṣé kò wá tó àsìkò tó máa fi ti ọmọ Adéyẹmọ lẹ́yìn àbí orí ọ̀tẹ̀ yẹn náà ló ṣe wà ọ̀tẹ̀ àtẹ̀ ẹ̀ rí tó bá wá rí bẹ́ẹ̀ tó bá ní interest ọ̀rọ̀ eléyìí irú ẹkùn oní kankan ṣe pẹ̀lú Yorùbá nation ṣí Sunday Adéyẹmọ aka Ìgbòho Ṣàwó Baba Dami àwọn ni wọ́n ní irú ẹkùn private security tí wọ́n ní àbí kò yé yín kò ní kankan ṣe pẹ̀lú Yorùbá nation àbí mo jẹ́ media Yorùbá nation mo speak fúgbò onígbà kan pé kinní kan èmi ò ní anybody má speak lover irú ẹkùn o ṣùgbọ́n so far so good èmi Yèyé Dára ní ṣí Sunday Adéyẹmọ Ìgbòho ni wọ́n fún mi ní go ahead kí n lọ recruit àwọn media tí ó rí pé tí ọ̀rọ̀ dá lẹ́nu ẹ̀ torí ọ̀rọ̀ yìí ó ti yàtọ̀ síra wọn ẹ má gbégbára wọn ẹ má ṣe propaganda pẹ̀lú ọ̀rọ̀ ìró ẹkùn àfẹ́ ìró ẹkùn ó ṣe Yorùbá nation àwọn ọ̀tá àwọn ni wọ́n fi ìró ẹkùn náà ṣe propaganda pẹ̀lú Ìgbòho àti ìró ẹkùn ìwọ àtẹ̀mí we are there to defend him láti proclaim gbogbo iṣẹ́ gidi tó ń ṣe tí àwọn ọ̀tá tó fẹ́ bò mọ́lẹ̀ iṣẹ́ tèmi àti ẹ fẹ́ ṣe nìyẹn tó ti wá rí má wàá bá mi pé bóyá torí owó èmi ò lówó kankan tó bá lo lọ́ọ̀fù Ìgbòho ó yá jẹ́ àjọ pawọ́pọ̀ ká ṣe ókè ẹ̀rù Dára ń bá ẹ̀ ìjọ̀gbọ̀n mídíà ó ti le jù ó ti burú jù tí mi ìbá lé tí mi ìburú wà láì wọ́n ti gbàgbé ọ̀tá mi níwọ̀nba ìrìn àjò tèmi àti ẹjọ́ rìn nínú Yorùbá nation kò lè yí ẹ yes so ìwọ tó bá láìka bò sí ọ̀tẹ̀ àbí nǹkan kan o lè páàkì báyìí àbí kò yẹ we need a very wonderful people tí ọ̀rọ̀ yé tó ní àgbékalẹ̀ tí ò ṣe pé propaganda media tó jẹ́ pé propaganda náà fi ń jẹun bí ọ̀rọ̀ bá ṣe rí gbogbo ìrìn àjò tí Ìgbòho rìn sìn ó tó torí ìsìn náà fún any media tó ọ̀pọ̀lọpọ̀ láti sọ̀rọ̀ lé lórí láti mú òkun ọ̀rọ̀ jáde ń bẹ̀ nínú iṣẹ́ ribiribi tí Ìgbòho ń ṣe lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tó bá wá rí bẹ́ẹ̀ bàbá ò lọ́rọ̀ kankan tó fẹ́ sọ lórí eléyìí a ní ìdí àwọn olórí pípé kò sí pé ẹ mo mọ̀yàn mo mọ̀ ẹ́rí mi ò mọ̀ ẹ́rí I know they do that kind thing àwọn tẹ bá rẹ́dì kún sí mi kò jẹ́ ká ṣiṣẹ́ kì í ṣe pé ká pòpò òṣì wọn bá ta bá ṣe àtàbájẹ́ àti wà ókè we are good to go orúkọ tèmi ò yípadà Yèyé Dára Kowó Èkókókó ni mò ń jẹ́ Akéde Oòduà 1 bẹ́ẹ̀ ni kò tí ì pé méjì má gbàgbé láti subscribe sórí YouTube channel fún mi ní support kí ló dé tẹ́ subscribe ẹ ti máa ń bínú jù ẹ ti máa ń jà jù mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ pè mí káàkiri àgbáyé pé Yèyé Dára kí ló dé ó dẹ̀ kó rù díẹ̀ bẹ́ẹ̀ ni ó fẹ́ rẹ̀ bọ́dì díẹ̀ ni stress díẹ̀ ara ń fẹ́ sí mi bọ̀ mí ìfẹ́ gbọ́ mo sì rò pé mo wà ní 30 years of age ni mi mọ̀ pé lóòótọ́ mo ti over 50 so I think I need rest in me I have rested a little bit thank you for checking on me God bless you fún àkíyèsí yín Ọlọ́run á bá mi nífẹ̀ẹ́ yín one love keep us together greatest Yorùbá race great o.